tíra hadith lọ́wọ́ tíra gbogbo tíra lórí nǹkan báyìí lọ́wọ́ ìpé sábò bákìrì ló wà nínú kòtò yẹn pẹ̀lú ànábì àbábò bákìrì kọ́ ọ padà rí pé in tí mo wí òótọ́ ni àníkọ́ má kó fáírọ́ọ̀sì sí ẹ lágbárí a ti lọ wo gbogbo tíra bí dẹ́dẹ̀ rẹ̀ ṣe sọ àdẹ̀rípà Abubakar ló wà ń bẹ̀ tẹ̀fsírì tá a yẹ̀ wò almost 20 ni a rí pé Abubakar ló wà ń bẹ̀ gẹ́gẹ́ bí àwọn sheikh Adam náà ṣe kà nìyẹn tán dẹ̀rípà Abubakar ló wà ń bẹ̀ gẹ́gẹ́ bí àwọn sheikh Kamal gbogbo àwọn bàbá ti lọ Àgbàjì gbogbo ọmọ ìka nìyẹn tán dẹ̀rípà Abubakar ló wà ń bẹ̀ pẹ̀lú Ànábì ìwọ ni wàá wá gbébi tó ti rí wá fún wa dẹ̀dẹ̀ wo rẹ̀ ìwọ gangan ni fáírọ́ọ̀sì wà lórí ẹ̀ nítorí pé èèyàn kan tó ń pèèyàn mẹ́wàá ń wèrè ní wọ́n gangan lọ gbá wèrè. Abubakar kọ́ wọ́n yí sí Abubakar ni orúkọ papọ̀ nígbẹ̀yìn Qurayza Bumbakar ṣètìrín sìn ta ló wá ń ṣe bí ẹni tí fáírọ́ọ̀sì wà lórí ẹ̀ gbogbo àwọn bàbá ta ni wọ́n gbá ipá Abubakar ló wà ń bẹ̀ sheikh Kamal ni o sheikh Adam ni o àwọn bàbá Ahmad ni o sheikh bakini wanko gbogbo ọmọ ìpọ̀ tó bàbá Àgbàjì gbogbo ọmọ ìdàgbà tó yẹn kò sí tó ṣarán nu wọn tó fi kú bọ́tí ẹ̀ máa ti lẹ́yìn fẹ́ gbé rẹ̀ lẹ́fẹ̀ẹ́ ṣù pé wọ́n máa ṣe náà ni ó yẹ kọ́rẹ́tì ẹ̀ kọ́rẹ́tì ẹ̀. ni wọ́n gbé sórí Abubakar irun ta ni ó má kó ságbárí ẹ ló kó ságbárí àwọn yẹn náà kó síbẹ̀. ṣe ti rí nǹkan tá à ń sọ léèyàn kan ló kó àwọn kan ló kọ fáírọ̀sì sílẹ̀ wọ́n kó sáà lórí náà kó sí sheikh Kamal sheikh Adam sheikh Baki gbogbo àwọn àbá tó ti lọ yẹn ló kó sí wọn lórí tí wọ́n fẹ́ bú máa yìí ṣé òun ò tí bọ́ àwọn àgbàlagbà báyìí meanwhile èèyàn kan tó ń pèèyàn bí mẹ́wàá ń wèrè ni àgbà wèrè ni ìtumọ̀ ògbóra dáadáa yìí àmọ́rọ́bà kò sí nǹkan tó ń jẹ́ òrékì tìbú náà Abubakar olódò òfò ẹ lọ tẹ̀ sí kúkú náà. òrékì Bumbakar kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ olódò. Abubakar àbí kò háfà Abdullahi bun àbí kò háfà òun lòun jẹ́ kìí ṣe Abubakar ò ń ṣe orúkọ ẹ̀. tí orúkọ dàrú mọ́ lọ́wọ́ òun nìkan máa kílẹ̀sì Abubakar orúkọ tó ń jẹ́ ni Abdullahi Atik bun àbí kò háfà orúkọ ẹ̀ nìyẹn Abdullahi tó wà ní orúkọ yẹn ló dàrú mọ́ máa yẹn lójú Abdullahi rekit ni máa tó mú àwọn ànábìrin nítorí pé wọn ló mojú ọ̀nà dé Mọ̀dínà simple pé ìṣẹ̀lẹ̀ nìyẹn rúdò. Abdullahi ibn Abi Kuhafa lórúkọ ẹ̀. gbogbo ẹni tẹ́ wà pẹ̀lú máàyì tẹ̀lẹ̀ jókòó tì tó ẹ̀ẹ́dẹ̀ wí ikú ibà ẹ̀ẹ́dẹ̀ hélè ẹ̀ẹ́dẹ̀ lè gáàdì ẹ̀ráìtì ẹ̀fẹ́ dọmọ burúkú àbí ọlọ́run àbí ogbóyún ẹ̀ẹ́dẹ̀ mẹ́gbọ́n máa yí síkì kò mọ ọdún sọ àwọn máa wí ikú wì as a result of ipò rẹ̀ àbí ń gba advice ń bò mí ni. I got the advice from a madman.